Aláròyé máa wí o. Mákindé fẹ́ fa ọ̀ǹbùrẹ́là ẹgbẹ́ PDP ya nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ti pín sí méjì káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n sì kùnà láti so papọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti ṣetán láti pa ọ̀kan nínú igun méjèèjì tó wà nínú ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ ọ̀hún run pátápátá. Lọ́la òde yìí tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026 yìí ni gómìnà Mákindé yóò kó igun tó ń darí nínú ẹgbẹ́ PDP kúrò nínú ẹgbẹ́ náà tí wọn yóò gba inú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM lọ. Aláròyé gbọ́ pé níbi ètò ọ̀hún èyí tí yóò wáyé ní gbọ̀ngàn Màpó nígboro ìlú Ìbàdàn ní Omi Tuntun tàbí GSM gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n tún pe gómìnà yìí yóò ti kéde ìpinnu rẹ̀ láti du ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2027. Ìwọ́de ìṣọ̀kan ni wọ́n pe ètò náà. Nínú ẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alábùradà àti APM tí í ṣe ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ yóò ti ṣe ìwọ́de alájùmọ̀ṣepọ̀ káàkiri ìgboro Ìbàdàn tí wọn yóò sì parí ẹ̀ sí gbàgede Màpó nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí gómìnà náà yóò ti kéde fún gbogbo ayé pé òun ti ṣetán láti dupò ààrẹ Nàìjíríà. Pé GSM fẹ́ dupò ààrẹ kì í ṣe ohun tó pamọ́ fún ọ̀pọ̀ èèyàn, bó tilẹ̀ jẹ́ pé Omi Tuntun fúnra rẹ̀ kò tí ì fìdí ìgbésẹ̀ náà múlẹ̀ ní gbangba fún gbogbo ayé. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, Mákindé àtàwọn olóṣèlú tó ń tẹ̀lé ti bẹ̀rẹ̀ ìgbáradì láti ṣiṣẹ́ tọ èròǹgbà rẹ̀ lórí ipò òṣèlú tó ga jùlọ tó fẹ́ dù yìí. Tá ò bá gbàgbé, láti ọ̀sẹ̀ tó kọjá lọ́pọ̀ àwọn aṣòfin ìpínlẹ̀ àtàwọn aṣòfin ìjọba àpapọ̀ tí wọ́n dìbò yàn lórúkọ ẹgbẹ́ PDP ti kọ̀wé fi ẹgbẹ́ náà sílẹ̀. Wọ́n ní kò sí ohun tí àwọn fẹ́ fi ọ̀ǹbùrẹ́là ṣe láyé àwọn mọ́. Bó tilẹ̀ jẹ́ pé gómìnà Mákindé àtàwọn èèyàn rẹ̀ wọ̀nyí kò sọ pé àwọn fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APM. Àjùmọ̀ṣepọ̀ ẹgbẹ́ alábùradà àti ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ ni wọ́n pè é, ṣùgbọ́n pẹ̀lú bí ètò ìṣèlú orílẹ̀-èdè yìí kò ṣe fààyè sílẹ̀ fún ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú tuntun mọ́, ẹgbẹ́ APM náà làwọn ọmọ ẹgbẹ́ PDP yóò darapọ̀ mọ́ lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ nílùú Ìbàdàn. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétíìgbọ́ yín.